Nílé lóko lájò lẹ́yìn òjì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Misbaudeen. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní ibi tẹ́lẹ̀ gbogbo tẹ́lẹ̀ àti láǹfààní láti máa wò ìkànnì Misbaudeen. Àjíjẹ ara yóò máa jẹun, Ọlọ́run ní fẹ́ ṣọṣẹ́ gbogbo wa. Ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá lòdì, kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Misbaudeen TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Misbaudeen TV kí ẹ lè máa jẹ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò yìí. Ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ti sí. Ẹni bá lè kírun títí tí mo wá fọ ẹ̀mí rẹ̀ mọ́. Ẹni bá lè gbààwẹ̀ títí táyọ̀ wá fọ ẹ̀mí rẹ̀ mọ́. Ẹni bá yẹ sàká títí tí sàká fọ ẹ̀mí rẹ̀ mọ́. Kọ̀dé àfọlá àmàzàkárà. Spiritualism yẹn nínú Islam. N ti ń jẹ́ spiritualism nínú Islam yẹn. Antuzekkiya nafsaka. Kí wọ́n gẹ́gẹ́ ọmọ èèyàn kó ṣe kí ní gárí wọ́n ṣe pé kọ́ lọ bọ́rù ẹ̀mí ẹlẹ́ni o ní láti lọ bọ́rù ẹ̀mí mímọ́ kankan bí kankan náà wà á fọ́ kí ni wọ́n gẹ́gẹ́ wà wá di ẹ̀mí kí ní gárí ẹ̀mí mímọ́ tí wọ́n kọ́ mi yẹn bá dẹ̀ lè try tó di ẹ̀mí mímọ́ gbogbo ẹ̀mí mímọ́ tó kù máa wá rí fún mi èyí tí wọ́n máa lọ sí ẹ̀mí mímọ́ yẹn tí wọ́n náà bá lè tẹ̀ tó fẹ̀ ní ara ẹ̀mọ́ àwọn ẹ̀mí mímọ́ tó kù ọmọ ọ̀dọ́ ẹni wọ́n máa ṣe ọmọ ọ̀dọ́ ẹni wọ́n ṣerú sí ẹ̀ wọ́n ṣe òyìnbó máa lọ ṣerú sí ẹ̀mí mímọ́ adìyẹ dáwọ́ tó ní Islamiyya oúnjẹ yìí fi ń pa mí a ní kí ni èèmà tó bẹ́tì fún yín aláwọ̀ fẹ́ pọ̀ àwọn èèyàn kúrò lóko ẹrú ni ọlọ́pọ̀ ẹrú kí ni ọlọ́pọ̀ ẹrú tí àwọn kan ti káwọn èèyàn sí láti jọ yìí irọ́ ni ẹ̀ from fry pan to fire nìyẹn kíyàn máa lo èèyàn lẹ́rú ó sì dájú káàdìjọ ló máa lo èèyàn lẹ́rú lọ ẹ fẹ́ kó ọkọ̀ olóòkú ẹrú ẹ fẹ́ kó ọ lọ sínú oko ẹrú ni ẹ fẹ́ kó ọ lọ sínú oko òparun oko ẹrú àlejànú oko ẹrú máṣímátọ̀ oko ẹrú tí wọ́n máa sọ pé irú aṣọ kan ni kó máa wọ̀ kó gbọ́dọ̀ wọ́n bí kọ́lù aṣọ kan oko ẹrú tí wọ́n ti máa sọ fún yín pé kò gbọdọ̀ jáde yọ́kẹ̀jọ́kẹ̀ ní kó jáde oko ẹrú tí wọ́n ti máa sọ fún yín pé ẹnìkan ni kó kí kó má kí ẹnìkan oko ẹrú tí ò nílé dáadáa control ní pé àwọn spirit náà máa control rẹ̀ náà Islam náà wọ́n fọ́ ẹ̀mí yẹn ẹ̀yin fúnra yẹn fọ́ ẹ̀sọ́ ẹ̀mí ara yín di ẹ̀mí kí ni kárí ẹ̀mí wíwá kódà sí tẹ́bá ní sọ́rọ̀ ìdẹ̀ mímọ́ tó gúkú nílò bí i bá àdátẹ̀lẹ̀ kọ́ọ̀lùsọ̀ bí máa bá kọ̀dẹ̀ afúláhà máa zàkára àwọn tí mo fi búra má ṣe tóbi hẹrìmà tó yẹ mo fi búra pé ó dá mi lójú wípé ẹni bá fọ ẹ̀mí rẹ̀ mọ́ nínú àmì ẹni náà ni ó jẹ́lẹ̀ ayé ló tún jẹ́lẹ̀ àlùkì àmọ́ ìṣìrákìbì ńlá pẹ̀lú ó sọ̀rọ̀ sọ́rọ̀ kọ́ ní káàbà ó sọ̀fọ̀ ayé tó sọ̀fọ̀ ìdí àmọ́ ọlọ́ni tí mo ń bọ́ lórí ni máa ń dà sáàhà ẹ bá dọ̀tí ẹ̀mí tara àti ẹ̀ á ní kí ló fi dọ̀tí ẹ̀ wọ́n ní ó lọ sí àwọn ẹ̀mí kan ní dẹ̀yìn ọlọ́run kọ́ ní káàbà ayé rẹ̀ ò ní sun àríkí àmọ̀dájọ́ ò ní wúlò ẹlọ́wà nínú ìtàn gbogbo àwọn ẹlẹ́mìí tán ti lọ pátápátá èwo ló láti bọ̀tán rí wọ́n láti bọ̀tán rí wọ́n kò sọ́gbọ́n lọ́fẹ́ láti bọ̀tán rí tó rọ́mà kò sí bí àwọn ẹ̀mí yóò ṣe ní ti ẹnu bá bú wáyà apẹ́rẹ́ tẹ́fún akọ́kọ́ rọ̀ ká lágbájá ìtí ń lo ẹ̀mí kẹ́mì àwọn ẹ̀mí tí bá lágbájá ṣiṣẹ́ inú ọ̀rọ̀ ẹ̀rọ ni àwọn ẹlẹ́mìí wọn kì í sọ̀rọ̀
ẹ̀mí ìgbéraga náà máa fi sọ̀rọ̀ àmà ní kò sí táwọn ò mọ̀ àwọn ti mọ̀ nǹkan jẹ́ nípò jùlọ àwọn dẹ̀kọ́ náà sọ̀rọ̀ ẹ̀mí yẹn ló lọ fi nǹkan tí wọ́n tó hàn wọ́n o ẹni tí ò kú lórí bẹ́ẹ̀dì ẹ̀ tẹ́mi wá bà ẹ̀rọ ọlọ́run kan mọ́ ti jẹ̀yà wọ́n kọ́ di kan bá máa ń dà sáà nínú àwọn tí wọ́n ti lo ẹ̀mí bẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ kí n sáré yan nìyẹn jàre ẹ sọ fáwọn ọmọ yẹn kìlọ̀ fáwọn ọmọ yín ẹ̀yọ́ ọmọ yín náà kìlọ̀ fúnra yín mo sọ mo ní kò sí pọ́blẹ́mù ń bẹ̀ ọjà tán dúró ọjà tí ó lè pẹ́ ni yes a sọ pé ẹ̀kọ́ làwọn káwọn èèyàn ókè náà ẹ̀kọ́ ni olóòótọ́ àmọ́ gbogbo ẹ̀kọ́ ní pẹ́lú ìsìláàmù níta ẹ̀kọ́ yẹ ìsìláàmù sọ̀rọ̀ ẹ̀kọ́ tẹ́ gbé wá irú ẹ̀kọ́ wo ni òun ni ẹ̀kọ́ yu'allimuna an-nasa as-sihra ní tí Al-Qur'ani pé ẹ̀kọ́ tẹ́ gbé wá nìyẹn ẹ̀rí yu'allimuna an-nasa as-sihra ẹ̀kọ́ tó ń káwọn èèyàn nìyẹn wọ́n káwọn èèyàn ní ọ̀nà tí ẹ̀mí máa gbàjẹ́ kán máa ṣe kán máa kí lẹ máa ń pè idán ní ìbò ọ̀nà tí ẹ̀mí máa gbàjẹ́ kán ní máa jí kìí ṣe wàjí ẹ̀rí gbà lè mọ́nà lọ́wọ́ sí wàmá يعلمون الناس السحر وما أنزل على الملكين ببابل فيتعلمون منهما ما يفرقون به بين المرء وزوجه Di ìṣáì Kọ́kúnkúnlọ̀. ayàtàkẹ́ nípa odindi ọjọ́ la fi ń bọ̀ wá bẹ̀. tọ́bájọ́ ní ẹ̀kọ́ ni kí ní yìí ẹ̀kọ́ yẹ̀lá Al-Qur'ani tún náà sí fún wa yìí àbí ẹ̀gbọ́n yóò àlèmọ́nà náà sàgbẹ̀ Àlèmọ́nà náà sàṣẹ́rẹ́ ọlọ́ọ̀bí ibẹ́ ni wọ́n fẹ́ pàwọ̀ èèyàn lẹ́yìn tàbí fún àwọn kọ́ wọn tó ń tán àwọn ní kẹ́kẹ́ wà fún àwọn kọ́ wọn kọ́ lọ dá sínú òní kọ́ wá kọ́ dé kọ́wọ́ kọ́ iná kọ́wọ́ kọ́ bá jíìkì kọ́wọ́ kọ́ bá tí ń fi ọkọ̀ lú ẹ́fà ìtọ́ ní kọ́wọ́ kọ́ ní ẹ̀kọ́ ìlọ́sọ bẹ́ẹ̀ fún wa ike yóò alèmọ́nà náà sàṣẹ́rẹ́ wọ́n ní ìtọ́bẹ̀dẹ̀ kọ́ wọ̀n yẹ́ o kò sí ní kankan tó fẹ́ já sí òní fárẹ̀kú náà bí ibẹ̀ náà gbọ́dọ̀ ìwàsá òjì ní o fárẹ̀kú náà mo sọ gbogbo àwọn ọmọ tán bá lọ tán bá fẹ́ put in takọ into practice wèrè máa pọ̀ láìpẹ́ yìí o èmi mo sọ bẹ́ẹ̀ o wèrè máa pọ̀ láìpẹ́ yìí ikú òjijì àwọn ọmọ máa pọ̀ láìpẹ́ yìí Subhanallah. méjì tó máa ń rìsọ́tì sí mi apẹ́rẹ́ tó máa fi mọ̀ wọn ẹ̀jẹ̀ kan bọ́ sórí kìíní tó bá ti nílá káì tó bá ti dẹjú báyìí wọn àti ìní sọ̀rọ̀ ṣẹ́jú márùn àti rọ́rọ̀ gbéra gà nínú ọ̀rọ̀ àwọn náà kọ̀ ṣẹ́ láwọn spiriti tán lò yẹn inú tán máa ń ṣe fún èèyàn nìyẹn wọ́n wá bẹ́ẹ̀ lójú oorun a jẹ pẹ́pẹ́ báyìí inú àwọn tá ti lórí nígbà táwà ń bẹ lọ́mọ kí ó táwà kéékèèké inú àwọn tá ti lórí tán láti bọ̀ tán rí
ìkànnù wọn ní ṣe wásfù nígbà tó ń lò wọ́n yìí wọ́n kàn sùn ní lọ́sàn ọjọ́ kan wọ́n bá rí táwọn ẹni náà kóra wọn dé lójú oorun wọ́n pọ̀ wọ́n múra ọgbé láwà ní nàbàjí ó ń sùn ní ọlọ́run sì wà lójú oorun lára tó sọ fún bẹ́ẹ̀ o ìwọ tó ṣe pé gbogbo ayé ti dúró díẹ̀ wọ́n ń retí ẹ̀ èyí náà fẹ́ fi ẹjọba gbogbo ayọba gbogbo wòlíì olóńgbé wò lóòótọ́ ló ń rí táwọn èèyàn ti pọ̀ lọ òun rójú ṣé kìkìní rè ìwọ láàrin tí ó yẹ́lẹ́lẹ́ dìdélẹ̀ rí alọ́múra gbogbo àwọn afá ńlá tó fẹ́ jẹ́ olórí gbogbo wòlíì ayé ti dé èyí náà máa gbé tó máa fi ju gbogbo àfá ayé lọ fún ẹ lójú oorun dídìde tó ń dìde báyìí ó ń dìde ó ń bẹ̀rẹ̀ sí ní bọ́ gbogbo ẹ̀wù ara òun ó sì wọ tọ́lẹ̀tì ó ń dami sórí ìwì lẹ́ẹ̀kan náà láti tọ́lẹ̀tì yẹn ló ń bá jáde bẹ́ẹ̀ ó ń já sí àdúgbò yìí lọ́rọ̀ àdúgbò bá bẹ̀rẹ̀ sí wọ́n ti lọ wà wọ́n ti rin síríìtì àwọn bí ẹ̀yìn ìje ní òhun ọmọlúwàbí káwọn ará àdúgbò tó wá lọ pé àwọn èèyàn ẹgbà wá o afá àti ìyàwó eré nǹkan ti ṣe afá lágbájá làwọn èèyàn àwọn ẹbí àwọn ọmọ kí náà bá wá okùn náà bá so mọ́ mọ́gí Allahu Akbar bíjọ́ méje ní bíjọ́ mẹ́rìnlá ni ló ń fi wà lórí ìdè bẹ́ẹ̀ tí wọ́n tú òun lẹ̀ wọ́n ṣẹ̀ wá lọ pé àwọn ọ̀rẹ́ wọn táwọn gbọmọ̀ nípa irú nǹkan bẹ́ẹ̀ náà bẹ̀rẹ̀ sí ní lo ẹ̀rọ fún ló ń ṣẹ̀wá jí sáyé padà tó bá já sí pé kò ń ṣojú oorun ló ti bá àbígbà tó pa lójú oorun yẹn wọn sọ pé kó sáré bọ́ sílé ìwẹ̀ lọ wẹ̀ tó dá síta ni kọ́kàn fi hàn bẹ́ẹ̀ ipò gbogbo àfá ayé rẹ̀ ìwọ ọwá gbé tẹ́kàn fún lókè báyìí àwọn ni kó gbókò ń bẹ̀ kó wá sùn bẹ́ẹ̀ kó wá jí bẹ́ẹ̀ tó bá dá máìkì mú gbogbo nǹkan ló máa pèrè torí tó ṣe kí n darí pé orí náà kọ́ ni kò dẹ̀ níwọ̀ kan wà lè jẹun ló àwọn ẹ̀mí yẹn wọ́n máa ń gbé ẹ̀jẹ̀ sí ayán ni gbogbo àwọn gbogbo ẹni tó bá ti mọ̀ ọ́ pẹ̀ àwọn tá ti máa sírí bẹ́ẹ̀ àmọ́ dáadáa lọ́wọ́ mọ̀ pé bá ti ń ṣe ìyẹn ẹ má ti jẹun ọmọ ẹ̀jù ìlànà siratul mustaqim tọ́lọ́ ní ẹjẹ́ mọ́ lálọ́ ojú ọ̀nà tọ́lọ́ nìyẹn ọlọ́run ẹni tó bá ọmọ èèyàn tó bá fẹ́ dẹ̀mí mímọ́ kí ló máa ọmọ èèyàn láǹfààní àti di ẹ̀mí mímọ́ àmọ́ ọ̀nà tó bá gbà di ẹ̀mí mímọ́ ni kó máa sin ọlọ́ torí iṣẹ́ tí mo ní kẹ́ iṣẹ́ tí ìsin lọ́run tí mo ní kẹ́ sí ọlọ́run máa ń ṣe ni kó máa ń fọ ẹ̀mí èèyàn mọ́ ẹni bá wá rẹ́bì ti ẹ̀fọ̀ mọ́ pẹ̀lú ìsin lọ́run tí mo ní kẹ́ sí yẹn kọ̀dà afúláhà ó ti jèrè ayé àti ti wà pàdé ká alùwárí ti sáyà bí fún ọ ṣe ní báyà yìí nísìn ó sọ pé ká ẹni bá fún ẹ̀mí ara ẹ̀ wọ́n ti jèrè àbí ẹ tún lọ sínú suratul A'la kí ló ń wí. Bàdé àfúlà máa ń bàrà ká. ọlọ́ni máa ń pèsè ká ẹ bá ṣe tẹ́síkíà ó kírun títí ó fi fún ẹ̀mí ara rẹ̀ má kájákájá tàzákà ọjọ́ rẹ̀ títí ó fi fún ẹ̀mí ara rẹ̀ má kájákájá tàzákà ó ṣe sàrà yìí sí ọ̀fà kájọ́ sàkọ́sì fún ẹ̀mí ara rẹ̀ má kájákájá Wàdàkárá sí sàkà ọyọ lẹ́fílà títí ó fi fún ẹ̀mí ara rẹ̀ má kájákájá tàdákà. ayé fún ẹ̀mí ara rẹ̀ má kájákájá bẹ́ẹ̀ kọ́ bí àfúlẹ́ ó ti ṣe rí ayé àti tọ̀run ohun gẹ́gẹ́ ti di ẹ̀mí mímọ́ kò ní ìdí kọ́ tó máa lọ sí ẹ̀mí mímọ́ kankan tó lórí ikú ní kí àwọn èèyàn tó máa lọ sí ẹ̀mí mímọ́ ọlọ́run lè yóò sì ọlọ́run lọ́wọ́ pé ká lọ sí ẹ̀mí òun lórí káàsì tàbá sì
ṣe òun lẹ́bi tí wọ́n náà di ẹ̀mí kí ni kárí o ẹ̀mí mímú ẹwà lè fọ́kàn ní oṣù ilẹ̀ al-haqq tabaraka wa ta'ala idha arada al-insanu an yatazakka bimadha yatazakka nígbà kan ọlọ́gbẹ́ ọlọ́lẹ́ ká fẹ́ fọ́ra wa mọ́ afẹ́fẹ́ bí ara wa mọ́ iṣẹ́ wò láwọn ṣe tó fún wa ń ṣẹ́ sí àti ń kírun àti ń dáwẹ̀ kí láà tún sí tá fi fẹ̀mí ara wa mọ́ ọlọ́run á ní fàdágà sí máa gbé fásọ̀ ìlà ẹni tí ó fẹ̀mí ara rẹ̀ má bàa kára sí máa rà gbé fàdágà sí máa gbé yóò máa kárùkù ọlọ́run ọba rẹ̀ kíkakíkà yóò máa ṣàṣìkiri ń gbogbo fásọ̀ ìlà yóò sì máa ṣe àṣàlátù fún ṣẹlẹ̀ ànábì wọn Muhammad ká ṣàṣàbátò fún nígbàtánàbí ti di ẹ̀mí mímọ́ tánàbí di ẹ̀mí mímọ́ àwọn ìfàlò alẹ́